lọ́sọ̀ kẹ́ yóò lọ́sọ̀ àwọn díẹ̀ lẹ́kọ̀ọ́ fún yín níjọ́ kan àwọn Ọ̀yọ́ yẹ kọ́ wọ́n náà Ọ̀yọ́ State Muslim Council ó wá ṣe investigation wọ́n dẹ̀ sọ lọ́rọ̀ pé táwọn bá yẹ pé àwọn bá rí rọ́bì táwọn wá ṣe àwọn ó so Ògbómọ̀ṣọ́ àwọn dẹ̀ jí mi lóru wípé kí n pàdé yìí mọ́ ṣùgbọ́n àti wọ́n dé tí wọ́n lọ bá ìmọ̀ tàtàfí rẹ̀ sàbíkẹ́tì ìmọ̀ kó jáde tọ́jú àràbí kan túbọ̀ rẹ̀ tí wọ́n lé ayé rárá nínú àwọn sàbíkẹ́tì ẹ̀ wọ́n tún bá wọn lọ lé wọn wọ́n ta fún àwọn kan ṣe báyìí lórí náà nígbà tó wá rí bá wọn àrùgbà ọ̀rọ̀ yìí àbáwá ìmọ̀ mi gbogbo olódìdí ìfẹ̀jíṣẹ́ wa ọ̀pọ̀ àjọ lọ wá ṣàkóso tọrọ ọba rí bá a ṣe wí ni àwọn gangan làwọn ò jìnnìkan yẹn lóru pé kíkó lẹ́yìn mọ́ ṣùgbọ́n òwe táwọn rí ìmọ̀ àmọ̀ wádà làwọn àwọn náà wà chairman fún àtọ́ fi sáyẹn kéde local government táàmù àgbà yẹn state of origin ìdílé yìí evidence wà wọ́n ti wá wọ́n ṣe ìkànnì nígbà tó wà lábẹ́òkúta wọ́n lọ pàtó fẹ́ wé láàrin wọn lọ bẹ̀ wọ́n fẹ́ yàwó wọ́n daṣọ wọn kan àrí fídíò rẹ̀ àrí gbogbo a sọ pé ìmọ̀ọ́mù wà 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 kan tá a lọ wé kọ̀ dà ṣùgbọ́n ṣé oògùn orí fífọ́ ní kábẹ́ẹ̀ lórí orí bíbẹ́ sóògùn orí fífọ́ kábẹ́ẹ̀ lórí ètò wa kù tí ọba tó ẹ̀jẹ̀ àmọ́ sọ fún wọn díẹ̀ tí ó fi padà káà ló sì wò ṣe ìmọ̀ọ́mù ìsín sáwọn náà ṣe bẹ́ẹ̀ wọ́n rí lóde wọ́n ti jà wọn wakọ̀ kàn ẹ rí pé mọ́gbà kan ládùúgbò tó máa wo ojú aago wọ́n kàn lọ jókòó ni wọ́n kàn mọ́ náà ni wọ́n fi tètè ṣe wọ́n ti kí wa káàkiri ẹ kú jókòó wọ́n ti bá fún wa kankan lókùn bọ́sọ̀ tá a wà yìí o ìyá máa tẹríba fún yẹn ni ẹ bá náà padà bọ̀ fún ọba kankan etí òye wọn àfihàn wọn díẹ̀ díẹ̀ ẹ wá ọlọ́run ó jẹ́ kí wọ́n bọ́ sí bá a ṣe fẹ́. Àmín àmín. Ibi náà dá tán ó tẹ́bi náà kù sí pẹ̀sẹ̀ àbúrò inú wà mí àwọn ọ̀rẹ́ mi ẹ̀rẹ́ mọ̀ sọ inú wà tí mo ní tí ọ̀dà ní ọ̀pẹ́ ọ̀dà ni pé mi ò mọ̀ yẹn pé mi ò pé sáwọn ọlọ́wọ́ wà láwọn òde kíbi ẹ bí láwọn ìyàwó mi gbogbo mo pè é báyìí lẹ́ẹ̀kan kò ń sẹ̀mọ́ pé ẹgbẹ́ lọ́jà dé kankan tí wàá lóye ọmọ òwe lè kọ́ kò ní bá mi sí. èyí ṣe pé fi ṣe kà. àbúrò ọ̀rẹ́ mi ọmọ ìyá mi kàmọ́rù náà gba kàmọ́rù pinnu gbogbo ọ̀dà tó wá tẹ̀ ẹ̀ yé béèrè kankan wò ní sọ orí ibi tẹ́bi kù sí o wọ́n náà wà tá a lọ bí wọ́n dá sí wọ́n gbé eléyìí náà ọ̀pọ̀ náà ìwọ́ bọ́ ṣe eléyìí kọ́ ọmọ àgbà lọ́dọ̀ lọ ètí ìbílẹ̀ tí wọ́n náà ò lè ṣe wà tẹ́bi ti ń gbà ládàá ẹ bá jẹ́ kí gbogbo ládàá tán ọwọ́ ìfòkù tí yóò dá sí ẹ mo sọ bọ́tà sí mo ní ìbìlẹ̀ náà lọ àníyàn tí mo ní sùúrù yìí àṣàlẹ̀ ìlẹ̀ 24 mo ti pẹ́sẹ̀ bọ́sọ̀ sílẹ̀ yìí náà wọ́n á pé káyọ̀ wọ́n di mọ róò tó máa play wọ́n á pé káyọ̀ àwọn mo ti ṣe tó máa kó gbogbo bọ́sọ̀ tó máa kó wọn jọ màmá lọ káàkiri máa kó wọn bọ́sọ̀ jọ gbogbo àwọn ìkákẹ́ ni wọ́n fi tẹ̀lé mi tẹ́gbọ̀n wọn àmọ́ ní ìbàdí kẹsàn-án wọn lójú kò ìlú àlọ́nà ọ̀bùn wa bá ti wọ́n káàkiri ibi ni first president tó kọ́ sí abọ́lọ́kì ló gbọ́sọ̀ yìí wọ́n gbọ́sọ̀ yìí ilẹ̀ 34 first is lórí kàlẹ́ndà yẹn so àwa nífẹ̀ẹ́ ìlú ìtòdì kọ́ àtúfẹ́rẹ́ kábíyèsí àfẹ́rẹ́ wọn gẹ̀rẹ́ wà tó wọ́n bá wà jẹ́ pé mo yà á sí kẹlẹ́ yìí àwọn ọ̀dọ́ ọlọ́run mo ti búra jẹ́ pé ó bá lọ kan mo wá kí kábíyèsí ṣubú ìgbéga àbí tí wọ́n bá kọ lọlẹ̀ wọ́n tí ì bá ṣe bẹ́ẹ̀ tó kọ́ wá kó gbọ́sọ̀ gàrí ọlọ́gíga wọn bá mi ọ̀làdì ó ti máa gà sí ọ̀làdì ẹ̀ tó máa dà ọkọ̀ ìbàdàn rẹ̀
wọ́n ìgbà mo ti tàbí ẹ̀tì bẹ́ẹ̀ tàbí ẹ̀tì bí ẹ̀ bó ti sọ̀rọ̀ jẹ́ lọ tí mo ṣe bí èpè tó ṣe bá dọ̀ táwọn yẹn fọ pé ẹ̀yin ọ̀rẹ́ mi tẹ́kun bá dà rí irúgbà tó máa bí iṣẹ́ tí mo forí gba ayé sọ̀rọ̀ ilé akálà sọ̀rọ̀ bí kálà ẹ̀dá lọ́wọ́ ẹ̀yin ọ̀rẹ́ mi tó ń bá ṣe bẹ́ẹ̀ nígbà tó máa bí iṣẹ́ yìí tó máa kú òbí iṣẹ́ yìí tán ẹ̀yin ọ̀rẹ́ mi tí ìbá dọ́fíìsì ọlọ́mọdé lè jẹun ṣùgbọ́n tí ìbá ṣe bẹ́ẹ̀ ọlọ́mọdé kì í mọ ọ̀nà ọ́fíìsì yìí ọ̀rẹ́ mi tó dọ́fíìsì ìgbà tó parí tó ti tánà tó fi àfihàn tètè kọjá ní kò wá bó lórí ìfowópamọ́ kankan. wàkàrà ọlọ́lọ́ tó sílẹ̀ fún tó pé àníyàn mi dá lórí ìgbọ̀nsẹ̀. tọ́pọ̀dà àwọn kọ̀wé ká mọ́ kọ̀wé pé àwọn tá a ti gbàṣẹ́ àwọn ìwé tí wọ́n ló kọ̀. bàbá dáadáa mọ̀ sí kan gbogbo àwọn kó àwọn ẹ̀mọ̀ yí wa ká. ọ̀tẹ́ tó gọ̀ law of nature ni tó gba àwọn olórí ayé tó wá ṣé àwọn olóbi bàbí kéde kábàdà tí wọ́n tó wà nípò tó lọ. ọ̀dà kan pè tó ìmáàmù tó wá kù sí ọba àdáríjì ìmáàmù ọmọ wọn ni àwọn ni bàbá wa wọn wù wá gẹ́gẹ́ bíi prodigal son nínú bíbélì nígbà tó prodigal son tó ṣe nígbà tó dé kí ló ṣe. ìmọ̀ràn gbà wọlé àmọ́ra. àwa ìmáàmù prodigal son ni o ti bó bá wá dé kó bá wá famara kó sálọ. Àmín. àbátọ̀ sì ń wá tó gbọ́ káàkiri ìsìn àbátọ̀ wá aláàjì bọ̀sọ̀ ní sọfọ́ kọ́ bọ́ sọ̀rọ̀ sọ̀fẹ́lẹ̀ kankan. adáwọ̀ tá a lé èyí ẹbí láti gòkè kọ́ ṣùgbọ́n ẹbí bọ́sọ̀fẹ́lẹ̀ kan lánàá mo ní èmi tẹ̀ wo èyí tí ì máa rojọ́ o wọ́n bẹ̀rẹ̀ sí rojọ́ ọ̀lú yìí ọmọ yẹn díẹ̀ o wọ́n bá orúkọ náà èyí tí ì rojọ́ fún ẹnìkan wọ́n tó àwọn tó bá kàn gbọ́ lóòótọ́ dáa tún social media ni tí kò pẹ́ nìkan kankan bàbá yẹn kankan láti tó ọ̀dọ̀ ìṣòro fẹ́lẹ̀ kankan ni pé àdúrà làwọn sí kọ́lọ̀ wọ ọdún àwọn tá a gbọ́ lọ́wọ́ yìí ọlọ́ òjò àlàáfíà òjò òdòdó ọlọ́wọ́ àrùn tí ló kú mọ́ sọ gbogbo àwọn àfa tọrọ òjìra wọn ọlọ́run kò jìra wọn ẹ rí pé àlàáfíà níbi ẹ pé tàbí kò sọ̀rọ̀ fún mọ́ńdà tún yà lórí bùdù bó tí mi ò jẹ́ sí pé mi lọ́wọ́ tó jọ wọ kóòtù ọlọ́ pẹ̀lú ẹ̀yẹ jọ táwọn ìyàwó bẹ̀rẹ̀ sí sun fún ni pé dáàdì bẹ́ẹ̀ sì máa wò náà rẹ̀ tí wọ́n fi sọ̀rọ̀ dò tọ́wọ́ yẹn lọ́wọ́ if not mo fẹ́ fi sí kóòtù ọlọ́ọ̀dẹ àti pé ìlànà ìbá jẹ́ bí dúkà mi lókun ìlànà ìbá jẹ́ bí dúkà mi rí kí sì bá mi jẹ́ àbí tó wá pé tí ń wí òṣèlú náà ló kú lọ tí wí ọjọ́ wà rí bẹ́ẹ̀ ṣé ẹ sì jẹ́ bí dúkà mi rí Barrister ó ní àbọ̀ ọwọ́ ọlọ́run òyà lógún ọdún ìlà yìí aláwòrán ọgbọ́n jẹ́ kó tó jẹ́ lórí tó wá bà mí jẹ́ lónìí ọjọ́ ìwádìí kò jẹ́ ọkọ̀ bà mí jẹ́ lónìí ó tètè ronúkú àdá o kí nàjọ́ ló kéde àtọ́wá pé mo bá ṣe mo ṣe pẹ̀lú ṣé kárí mi mo ṣe pẹ̀lú fi ṣèrè mú lókù mo ṣe fún àwọn èèyàn gan ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́bìnrin lọ́wọ́ mi sátọ̀ ìjọba ìgbé kọ́ ni wọn ibi tí mi fẹ́ kí wọ́n mọ̀ pé àṣẹ ìrìnàkà tó wọ́n tẹ́ bá sọ fún pé ẹ̀wọ̀n sọ̀rọ̀ kan lọ́wọ́ mi o ìwọ̀n fún ìjọba alábìsàlà ẹ̀kọ́ tọ́kọ́ wa ní pé tọ́wọ́ pé yẹn lédi kan kúrò àti wà bí lọ́wọ́ rẹ̀ ọlọ́run ṣe fún olórí kó béèrè lọ wọ́n pé wọ́n lẹ́sìn léṣe ó lédi kan kóríkò tẹ̀ bí lọ́wọ́ mi táyà bá ká kí ṣe fún is more rewarding ju kó béèrè lọ́wọ́ mi lọ. bó tá sí lórúkọ àbáwá léṣe ṣé wọ́n béèrè lọ́wọ́ wa ni wọ́n rí akẹ́kọ̀ọ́ wa fi kú mi pé ìbá béèrè lọ́wọ́ rẹ̀ kúrò kí ló béèrè lọ́wọ́ mi là ó ṣé gbàtọ̀ lọ́wọ́ fi ti òkè student school tí mo rí bó ṣe rí wọ́n ò pè mí fún àìbọ́ lọ́bẹ̀. fídíò ẹ̀ka ogó farabọ̀ náà ẹ̀ka tí ó lé ibo lọ́wọ́ àbùkọ́ lága ìbọn sukùl yẹn bùkọ́ ló fi lọ́bẹ̀ tó ìwọ́n tẹ̀ béèrè lọ́wọ́ mi ó gbà tí wọ́n bá lórí bá kó lè ṣe tó máa pé ọyẹ kí n rán lọ́wọ́ ìbọn bá ṣe kọ́ but wà ẹjọ́ tí wọ́n fún yẹn wà ẹ̀ tọ́lọ̀ sáàlù wà ẹ̀ tọ́lọ̀ sáàlù
bẹ́ẹ̀ kí wọ́n náà bá mi ṣe ìyẹn mẹ́ta mẹ́rin sí ìrọ́pò rẹ̀. bẹ́ẹ̀ni a ti rí nínú a mọ̀ pé a ti rò pé gbogbo àfa àgbáyé ló jẹ́ wá ọ̀rọ̀ a rí nínú. ẹrù sáwọn ènìyàn àtúkà dì mí. Allahu Akbar. lọ àwọn òsì lẹ́yìn dáadáa fáta ti Allahu Akbar. ẹ̀ tó ní wọ́n. so wàá tẹ́ náà sáà lọ ọlọ́run kí lè lọ darí. Marisa ó nígbà tẹ́lẹ̀ kan ò kí wa kí náà bínú sí níbi tẹ́gbẹ̀rún èèyàn gbé kí wa. sí bàbá mi sọ oye wá àbí ọyẹ wá. so jàǹdà sàwọlé ọ̀darí bóyá tàbí ọ̀darí so bẹ́ẹ̀ tọ́lọ́ wò pàṣẹ bẹ́ẹ̀ kí ni tèmi. ìdáhùn yóò ti ráyè. ká pàṣẹ programu èèyàn kí ni kàbẹ́ tó ìyàwó yẹn fa. òfin gbọ́dá ni gbogbo ẹ̀ tẹ́ wá yìí kì í ṣe pé torí owó lè ẹ̀ náà wà gbọ́dá ni bí wọ́n á kèmí náà ọ̀rọ̀ kékeré yẹ̀ wá bẹ̀. àwọn abẹ́lé yìí ó ti yọ bàdàn sọ́wọ́ tó wà gbà tiẹ̀ lẹ́nu. yes jàlẹ́sà ká lọ síbi ìtẹ́ ara àtọ̀wọ́ síbi kúrò tó àbọ̀ rí ọlọ́run kẹtẹ kẹbọ tẹ̀lé lọ kẹ lọ bùn láti rí kábọ̀yà láti rí àdàtọ̀wọ́ síbi ààrẹ pọ̀ káàkiri tó lura àdàtọ̀wọ́ síbi báwo kọ́ wàá bílù mi orí náà wọ́n gbé wọn lọ òkìjà látà wọ́n gbé wọn lọ òkìrì dáadáa yẹn lọ sọnù ṣé ìbọn ni nígbà tá a lórí tẹ dákòjọ tó tà lórí tẹ yìí èyàn mélòó wà láàtọwọ lórí tẹ tó ti gbà èyàn mélòó lọ́wọ́ abẹ àbá ṣe dáadáa ìjọba náà ṣe dáadáa so òun yẹn náà ni pé káàdì ká máa ṣe dáadáa bí ẹ bá ṣe dáadáa ọdún ò lè filẹ̀ o in fact èmi tẹ́ bá wá tẹ́síbẹ̀ ní adá náà ò filẹ̀ ẹ wá bá mi èmi tẹ́síbẹ̀ ọ̀nà fẹ́ wá ẹ tí ọ̀nà fẹ́ wá pé ẹ ti àtẹ̀jíṣẹ́ sọ́nà wà sẹ́lẹ̀sẹ̀ ìbílẹ̀ kẹwàá bá.